tẹ́wà ìgbọ̀ngàn lórúkọ Abẹ́òkúta ti ṣẹ̀wà tàbí ń pẹ̀lú ilé Abẹ́òkúta ibi tórúkọ yẹn ti jáde gbà wá bọ̀ understand. So ogun Dahomey àti Ẹ̀gbá tá à ń pè ní Benin Republic nísìnyí ó bẹ̀rẹ̀ ní 1830 parí ní 1833 understand. Àwọn Ẹ̀gbá they migrated from old Ọ̀yọ́ empire in 1830 nígbà tó ogun parí ní 1833 àwọn Ẹ̀gbá wá dá ifá ṣé káwọn tẹ̀dó sí ìlú yìí tàbí pàǹ padà sáwọn tó ń bọ̀ pé tíwájú ò bá ṣe lọ lágbára Ọlọ́run àní padà sẹ́yìn o. So ifá wa sọ fún wọn pé wọ́n á ní kí wọ́n tẹ̀dó sí ìlú pé ní ìlú Olúwa fi ogun wàhálà ìdààmú wọn mọ́ sí lọ́sẹ̀ ní name rock ní Olúfimọ́ túmọ̀ Olúmọ nìyẹn. So wàhálà ìdààmú Olúwa ti fi mọ̀ síbí lónìí o. Ìtumọ̀ kejì tó Olúmọ fún wa ni pé Olúwa ló mọ̀ fún ibi ààbò Ẹ̀gbá a place of refuge la ṣọ́ọ̀tì sí Olúmọ rock. Ní àsìkò gbìyànjú 5 bedroom flat làwọn Ẹ̀gbá kọ́ síbí very unfortunately mẹ́rin tí wọ́n ní yàrá yẹn ó kẹyọ̀ kan òun lọ́kàn yẹn ẹ̀ ti rí yàrá yẹn. Ṣẹ́rí àwọn òtẹ́ dúró síwájú ẹ̀ bí iná tí ń lọ tàtọ̀ ti ń gbìyànjú for 3 years wọ́n ṣe ń lọ nǹkan ní ibi yìí ń wọlé sí nígbà tó gún parọ́ pé Ẹ̀gbá ibi iṣẹ́ sásí gan-an tó gun òpó yìí lọ wọ́n náà wọ́n sásí Abẹ́òkúta wọ́n ṣe ní ìlú yìí ní Abẹ́òkúta tó tẹ́wà ní ìgbìmọ̀ Abẹ́òkúta ti jáde wá kábọ̀ sí Abẹ́òkúta. So ní ìsìn a máa lọ sí top of the rock. Sódẹ̀kẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ má sọ pé Sódẹ̀kẹ́ yẹn inú kan fún àdéhùn kọ́kọ́ nǹkan sàbí adágbá ní ló discover Olúmọ. Ojú ọdẹ the first challenge of Ìlọ́lá Madam Tinubu ẹ̀ fún alákẹ́ àkọ́kọ́ ní bí Ẹ̀gbá ṣe bọ́ ọ̀kọ́ ní ìpínlẹ̀ Adẹ́rẹ́ ọ̀sẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ìdá lórí ìtẹ́nìtì ìdánìṣẹ́ báwo ìṣòro tó ń mú ní